YorubaSwagaTV ni ẹ máa wò. Swaga. Níṣe ni mo ká oògùn mọ́ obìnrin lọ́wọ́ tó fi oògùn sínú oúnjẹ fún mi. Arábìnrin kórúkọ ẹ̀rọ. Abímbọ́lá ni sà. Abímbọ́lá. Ṣé o rí àwọn ọmọ kéékèèké méjì obìnrin tó rí yẹn? Àwọn ọmọ rẹ̀ náà ni o. Ó lùyà ẹ̀dá wọn lẹ̀, ìyẹn tí ó fọ wọn ní ṣoríire. Ṣùgbọ́n ojú rẹ̀ ló máa ṣe káwọn ọmọ yẹn kan máa ṣoríire. Lágbára Ọlọ́run. Ṣọmọ awẹ́ ṣọmọ iyọ̀ kọ̀ọ̀kan. Ìwọ náà ò ti dá ìyá ẹni látòní lọ́hùn, ò ti dá ìyá ọmọ mi o, ò ti wọlé ẹni o, màá wá ṣàdúrà kan rẹ nínú ilé ẹni níbi wà bọ́kùnrin o. Àmín. Wà bóbí rẹ. Àmín o, àmín. Gbogbo ọmọ inú rẹ pátá ilé ẹni níbi ló ti máa bí. Àmín sà. ṣe lẹ́rìí fọ mo rí kíní kan lára ẹ níbẹ̀ yẹn ọmọkùnrin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ṣọ́ọ̀dúró tí ẹ̀ lẹ́yìn gbagigbagi wáyé ṣọ́ọ̀dún tẹ̀lé rẹ wọlé wọ́n dẹ̀ ti tẹ̀lé wọlé ọmọ mi ni. Èmi náà wá gbìyànjú màá tọ́jú àwọn ọmọ yẹn bí ọmọ mi ṣé nǹkan tójú mi ti rí ń pa ọ̀rọ̀ ọlọ́kùnrin déńtà ni wọ́n á gàgà rí bí kan tí máa jókòó sí máa tọ́jú wọn. ọlọ́wọ́ ààrẹ ìnáwó. Why not? Kí lẹ máa jẹ sá? ìwé aṣoúnjẹ ni ẹ sọ fún ẹni. ṣe wọlé ṣèbìpò. àbí wo mú ìkọ̀kọ̀rẹ́ sí. Ó ti kọ́ mi. láti kọ̀kọ̀rẹ́ láti kọ̀kọ̀rẹ́. mo múra àti máa lọ nìyẹn ní tèmi mo ti pẹ́ lẹ́yìn ọ̀dọ̀ ọwọ́ ètò. Dádì kí ló dé ṣé bíbá ìtì aṣọ yín ni. ètò wà látijọ́ yìí ètò wà. Jeans àti t-shirt lè máa wọ. kí n jẹ wá. Jeans táwọn boys máa ń wọ yẹn pẹ̀lú t-shirt nǹkan tẹ́ bá máa wọ nìyẹn. èmi wíìmọ̀ wọn pé ṣòkòtò ẹnu kọ́ ẹni. Kí ló ń pè? iye ń bá ń bọ̀. èmi ń máa jókòó kan máa bọ ṣòkòtò mi láyé máa ṣẹlẹ̀. Dádì tẹ́ ẹ̀ bá ti wọ̀ báyìí fúnra mi ni máa wọ̀ fún yín. wàá máa bọ́ ṣòkòtò ìbábọ̀ ọkọ rẹ̀. Kí ló wà? Ẹ má wọrí máa mú yín lọ sí Fantasyland ṣé máa lọ? Ìyẹn jẹ́ ká lọ. Bàbá yóò ní pààyàn ṣá. Ó mọ̀ nǹkan tí mo fẹ́ pa máa ṣe ó ní jẹ́ kó sú ẹni o bóyá ká lọ gbé dáàdì wá látòkú ká gbé wọn wá sílé ká máa tọ́jú wọn fúnra wa àbí dókítà dé máa visit wọn lé ṣe wọn pójú mẹ́wàá ò lè dàbí ojú ẹni. kó máa fi ẹ̀ ṣe. Máa fi nu ẹsẹ̀ yín. wà á fi nù. ó mọ̀ fọ́ n ti fẹ́ sọ́rẹ́ ti pẹ́ o. Pé kí ni? èmi gangan èmi ló ń fẹ́ ohun mi fọkùn jẹ́bà rẹ̀. Ṣẹ́rí nǹkan tó ti lè mú kí n fẹ́ ọmọ yín. Ẹ̀yin náà lẹ̀bi mi ni. ìyàtọ̀ déédéé ó wà ń bẹ̀. Kí wàá ní ìyàtọ̀ náà? ṣé ó mọ̀ fọ́ kó bá jẹ́ pé èmi ni dádì ẹ̀ ni kí n bá fẹ́ fi ẹ tọrọ fọkàn ó máa gba owó lọ́wọ́ ọkùnrin yẹn bẹ́ẹ̀ ni fẹ́ ra ní kọ́ navigator ni. Ẹ fẹ́ tà mí nínú. àìrọ̀ ẹ̀ ṣe wà. Ẹ kí n bá yín ojú ojú. ṣe ní gbogbo àwọn kìíní tẹ máa fi ṣe ìwé eléyìí ń jẹ́ kí n máa ní bọ́ọ̀mù sí. ìyẹn dẹ̀ ń dùn mọ́ mi má ṣe lọ. mo ti tán bẹ́ẹ̀ ṣe rí pé ẹsẹ̀ yín ti fáyìn dáadáa sí ẹ kí n máa ya àwọn orí yín náà. oyin wọ mi. ṣe rí sìn ṣe pé ti fáyìn gan sìn ẹ ti di young man padà. ilé ìṣúná káṣílẹ̀ nígbẹ́. ẹ mọ̀ tó máa pín sí. màá wá lọ gbóúnjẹ wá fún yín ẹ wá jẹun sẹ́mi yín ẹ wá sùn ṣé gbọ́.
ẹ ti fine man ṣe rí pé ẹ ti di fine man padà sí. ẹlẹ́rìí ìwé ọ̀rá rẹ̀ ìyẹn gan nọ́mbà wá. sọ fún yín pé kẹ́ máa wọ jeans kẹ́ máa wọ t-shirt kẹ́ máa wọ níkà kẹ́ máa wọ jean ṣe rí pé ibẹ̀ ṣe wà ń sìn yín ẹ ti di àyàngẹ̀ padà. ẹ jẹ́ kí wàá lọ bá yín gbóúnjẹ yín wá ń sìn ẹ wá jẹun ẹ wá sùn ṣẹ́gbọ́. ẹ jẹ́ lọ gbóúnjẹ. láṣẹ. ọ lọ sí school ni ẹ bá dẹ̀ ti jẹ́ kó tó bí 4 o'clock ẹ tó wá wò wọ́n because tó bá ti lọ sí school báyẹn ó di 4 o'clock ọ tó close wọ́n máa ṣe lesson tó bá ti ṣe school tán. ẹ gbà mí ẹ wà wọn tí ò ní dáa fún ẹwẹ́ tí ò ní ṣoríire tó máa fi nǹkan ayọ̀ ẹ̀ máa lè ká tọ́lọ̀ máa fi nǹkan ní wọn báyìí dààmú wọn dọjọ́ ọkú nírú èdè tí fẹ́ wọ ọmọdé wa lọ́mọ máa wà nílé ìwé títí dago 4 ìyẹn ìwọ náà. ẹ ní sùúrù ọ máa tí ẹ. ṣé nǹkan tí mo sọ yẹn ti pọ̀ jẹ́ inú mi lọ ni. dáa fún nínú ilé bíi tó ò ní yé tó ò ní panu ilé yìí ó ranjú síbẹ̀ ẹlẹ́rù láyà kó pọ̀ ọmọkọ́mọ ta ni. ẹ̀rọ adájú. ẹ lẹ́sàn. àtinúlé ni mo ti ń gbóhùn ẹ tó ti ń pariwo fatafata kí ló dé. ẹ bèrè lọ́wọ́ ìyàwó yín sàn. mo gbọ́ kí ló ṣẹlẹ̀. dádì ẹ mà ṣe o ọdẹ ń sìn yín mo dẹ̀ kí wọn mo ṣe gbogbo ẹ̀ ọdẹ ìbèrè àwọn ọmọ wọn mo nípa ọmọ yẹn ti lọ sí sùn kó di 4 o'clock kan tó dé bí wọn bá jẹ́ kó tó 4 o'clock ó tán o ó sì bẹ̀rẹ̀ sí ní bú mi nìyẹn. Yẹ́misí ṣé kò jù bẹ́ẹ̀ lọ gbọ́ná ṣé kìí ṣe pé orí rẹ ti dàrú ṣé o fẹ́ ká sọ àwọn ọmọdé lórí burúkú bíi ti ẹnìkan má lọ síléèwé dẹ́dẹ́ o Yẹ́misí dẹ́dẹ́ o torí èmi ò mọ ọkọ tó wá bí fún sìn tó wá ń ṣèjọ̀gbọ̀n níbí ìyàwó tá a tún ṣẹ̀ṣẹ̀ fẹ́ ó tún wá ń ranjú mọ́ yẹn wá o dẹ́dẹ́ rọ̀rọ̀ rẹ o tó bá dẹ̀ ṣọ́ra ìwọ náà mọ̀rú ènìyàn tí mo jẹ́ o máa fún ẹ lépè wàá rìn lọ máa wo kíní burúkú ìwọ tó ṣẹ̀ṣẹ̀ rìlíìsì ẹ pé kó máa wá wọ àwọn ọmọ o tún wá bẹ̀rẹ̀ sí ní wọ àwọn ọmọ tán o tún wá fẹ́ máa dá wàhálà lẹ̀ síbi ó máa bàjẹ́ fún ẹ láyé o máa rìn lọ ni olùyà burúkú bọ́tà nínú ilé ṣó máa rẹ̀ kú. bàbá kéwù bàbá bínú ewu orí yín ni mo fọwọ́ fún sà tí ò bá jẹ́ yẹn ni ẹ̀yin náà mọ̀ pé mi ò ṣẹran rírọ̀ ṣé ẹ ti rí mọ́tò tó láksidẹ̀ntì rí tí windscreen ẹ̀ fọ́ ẹ ti rí ẹ̀ dáhùn ọlọ́run tí n bá gbọ́ ojú yín ẹ kò gbọ́ wàrà wà ní ọlọ́run ọba gbọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Yẹ́misí èmi ló ń bọ wíbẹ̀ yẹn. kí ni nǹkan náà. kí lórúkọ ẹ̀ náà. lórúkọ ta ni ẹ fẹ́ fi ṣe oògùn ni lórúkọ ta ni ẹ ní tìjú ni bàbá tèmi àwọn ọmọ tiẹ̀ wọ́n fẹ́ yàwó kò dẹ̀ sí ìtọ́nà tẹ̀bà sílé ọmọ nu gbogbo wọn. èmi ló bọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀. ẹ̀yin aláṣọ bíbẹ́ aláṣọ tíṣà ẹ wò mí ní ìwà dẹ́wọ́ lásán ẹ wò wọ́n níra ọmọ màá náà yí yàtọ̀ ó yẹ kó o yí. ṣé o lè múra jà wá bẹ́ẹ̀. Yẹ́misí àbí kórúkọ rẹ̀. kásá èmi àwòṣe mọ̀ ló sọ̀rọ̀ sí wáyẹ̀. èbúrú. ẹ bá ló mọ́. èmi náà wá sọ fún ẹ pé èmi àwòṣe mọ̀ o mi ò kì í ṣẹ̀ràn rírọ̀ máa wọlé jáde fún ẹ tí ẹ bàjẹ́ nínú. ẹ̀yin kò ní sọríire kò ní dẹ fún ọmọ tí yín náà kí dúró de ta ni àìkọ́sí lọ bàbá ọ̀rọ̀ àṣà ẹlẹ́gẹ̀ẹ́dù olórí burúkú onígìnì ṣíṣà onígìnì bíbẹ́ kì í ṣe bí ọ̀pá ṣòro. máa farabalẹ̀ lọ bẹ́ẹ̀ wá níbi tó ti kan kí ni mo wí tó ti kan bóbó ọmọ akọrin kò kàn bẹ̀rẹ̀ sí ní ìjà lọ wàá rí ọ̀hún má ti kàn bóyá yíyẹ òun wàá rí ọ̀hún. kò níbẹ̀ ẹ wò ó dájú. olùyà burúkú ẹni sùúrù sẹ. ó wọ ké bá ṣe fọ ṣiṣẹ́ lẹ̀ n bá ṣépèrè kó bá dé títí ṣó máa fàṣọ yàgbọ́ra ẹ̀ lára. ẹ wò ó dádì ẹ filẹ̀ ṣe gbọ́ ẹ wo ti tèmi ṣe fẹ́ kó sọ pé ẹ̀ ń gbèjà mi ni ẹ mọ̀ pé mi ì láì wàhálà ó yẹ jọ ẹja mi. eléyìí fọ mọ oyè ń ṣe Yẹ́misí rádaràda wè. àníkẹ́ filẹ̀. ṣọdẹ rí o iṣẹ́ ni mo lọ tọ́kì nílá nínú ilé
tí bá wọ́n fún báyìí a máa yáwèrè kìkì títì ni. ṣó lè tó yẹn ni. mo la tọ́ láwẹ̀ kí n bá lò tán ẹ̀ dà o. ẹ lọ fọ̀ dànù. ǹjẹ́ fi ṣàdúrà o. ẹ wá lọ nù wọn. ọmọ yín ni mo jẹ́ ni àbí kí ló dé tẹ́sí ṣe gbogbo òṣì tẹ́ ẹ̀ ṣe yìí ná bàbá ẹ ṣọ́ra yín gidi gan ẹ ṣọ́ra yín gidi gan ṣe ti gbọ́ ṣé ìwé gbogbo nǹkan tí mo ṣe fún nǹkan tí mo lè ṣe fún bàbá mi ni ẹ wá fẹ́ máa take it for granted ẹ ṣọ́ra yín o. má dàbínú ṣé bí ṣe ni mo kọ́ dẹ̀ fi ń bọ́ ẹ ṣeré o. ìṣẹ̀lẹ̀ kò fi ń bá mi ṣeré inú ilé òṣìwò nìyẹn ní àgbà òṣì játijàti tí ẹ bá lọ tọwọ́ ọmọ yín bá ṣọ máa fẹjọ́ yín sọ ọmọ yín tó bá dé ní àgbà játijàti òṣì ẹ̀yin atókù má kù àmọ̀nà ọ̀run má lọ. bí ṣe ń tẹ́kẹ̀ yín mo rò pé tó bẹ́ẹ̀ jẹ́ bàbá ọkọ mi ni kò ṣe pé bóyá mo ní nǹkan in mind kí ló fẹ́ fa gbogbo eléyìí náà ẹ jẹ́ kí orí yín pé o ẹ jẹ́ kí orí yín pé. má dàbínú ṣé o mọ̀ pé n tó bá ti jẹ́ tí ọmọ ẹni tẹni náà ni. tẹni náà ni ìyẹn bàbá àgbàyà òṣì. Kele wa ho, kele wa wa, kele wa ho, kele wa, kele wa ho, kele wa wa, kele wa ho. Dákẹ́rẹ́! Omi tí mo dúró ni, nínú orí òṣì wọn jáde tí wo ló ń kọ náà. Àbọ̀mọdúràbí wo ló gbọ́ tó ń kọ kéré wà? Sorry ma. Òun play ball ló ń kọ kéré wà. Òun bí èbí ọmọ tí wọn ò kọ́. Ṣé mi ló ń wò báyẹn? Wọ́n ń bì báyìí. Ṣé mi ló ń wò báyẹn? O lè wòye ẹ̀bẹ̀ tí yẹ bá ń bẹ̀ wí. Ṣé orí oṣù tó yẹ kó máa kọ nìyẹn? Rí mú ẹ̀, ó ń kọ kéré wà kọ, kéré zone. Bímbọ́lá, kí ló dé? Tí kíni fi ṣe kíni? Beju, sorry my dear. Wá ń bí báyìí. Bọ́ síbí. Orin tó ń kọ́ sí máa explain ẹ̀ fún dádì ẹ̀. Kí ló kọlù ẹ náà? Mo mọ̀ pé wèrè ló kọlù ẹ. Anyway, ṣìfìyẹ́lẹ̀, kí lọmọdé yẹn ṣe fún ẹ tó fi dìgbàjúgbà mú kẹrìkẹrì bábòde? Kí ni o ṣe? Irú orin òṣìwò ló ń kọ yẹn náà. Báyìí tó wọlé àti bàbá kọ nìyẹn ni. Tó ń bẹ ṣé mi lè bọ́ ọmọ wímọ ni? Àbí kí ló dé? Ṣé orin tó ń kọ lẹ́nu àbọ̀nà ẹ̀sìn mi ní Bímbọ́lá? Orin tó ń kọ lẹ́nu ló ṣe ń ṣe bẹ́ẹ̀ lu ọmọ. Ṣé orin tó ń kọ bàbá kọ nìyẹn ni? Ó kọ kéré wà. Ọmọlúwàbí wo la tó ń kọ ọmọ orin kéré wà. Ó pamọ́ kan yẹn tí kò lẹ̀. Ó tún bẹ́ẹ̀ pẹ̀lẹ́ yìí. Kí ló bí tó tẹ̀jẹ̀ káyé gbádùn? Bàbá bó ṣe ń sin lọmọ ń jábọ́. Bàbá kéré ní tòbí ìdó. Èèyàn mà làwọn tó bí ọmọ tó wà yunifásitì tó kù. Wọn mà ti torí ẹ̀ para wọn dànù. Ó jẹ́ ń sinmi. Kó jẹ́ ń gbádùn. Ọ̀rọ̀ ẹ yé mi. So wọ́n ní kó máa pa àwọn ọmọ nǹkan fún mi ni. Mi mọ̀ kó ti rí ìyá jẹ o. Ó fẹ́ já mi sí kolobo àbí? Ìwọ ló mọ kolobo tó ń já rẹ̀ sí. Mo mọ tí màá ṣe fún ẹ. Bímbọ́lá wò kíkó wọlé. Abẹ́rẹ́ lásán ò ní mo jáde kó ònà lé. Àwọn ta ni? Ọ̀nà ìtàrí. Àwọn ta ni? Ò tó bẹ́ẹ̀. Sórí inú ilé yìí, mímí kan ò lè ní. Ibi báyìí, ò lè lé mi jáde. Ìta Bímbọ́lá. Wọ́n ní àwọn ọmọ ẹ, èmi tí mo tọ́ wọn rè. Sórí oyún inú mi yìí, ibi báyìí ni màá ti tọ́. Ìta Bímbọ́lá. SwagaTV ni ẹ máa wò. SwagaTV ni ẹ máa wò. SwagaTV ni ẹ máa wò.
Swaga TV ni ẹ máa wò. Swaga.